ayé yìí gangan àṣírí ni, àṣírí lọ́lọ́run ṣe. Wọ́n pe lọ́fíńdà kan ní dángómọ̀ yẹn tó bá di ọjọ́ àlàrúbá ọjọ́ Wednesday ní kó rí kó ṣàdúrà yìí, àìsàn ní o aago kan òru náà ṣe. Kan ní àṣírí ni ayé ṣe lóòótọ́ ni. Bẹ́ẹ̀ ni, Allahu Akbar, ìbéèrè tí ẹ béèrè yìí ìbéèrè tó lágbára ni. Ayé tá a wà yìí àṣírí ni o. Ọlọ́run tó dáyé gan àṣírí ló sí ayé. Òun gan fúnra rẹ̀ ṣe mọ̀ kó fira rẹ̀ pamọ́ ni. Bí ẹ̀dá ṣe ń sin Ọlọ́run tó, bí ẹ̀dá ṣe ń ké pe Ọlọ́run tó, kò sẹ́ni tó lè rí Ọlọ́run lójúkúlójú. Ó ṣera rẹ̀ láṣìírí ni, àṣírí ni. Lẹ́yìn eléyìí, ó ń gbò dáyé tán, ó káyé lé àwọn kan lọ́wọ́. Àwọn tó kó ayé lé lọ́wọ́, tẹ́ bá wò dáadáa, ó ṣe wọ́n láṣìírí. Àwọn náà sì wà ní pamọ́ bẹ́ẹ̀. Ó dá wọn, nínú wọn ètò ń yapọ̀ Ọlọ́run wà nínú wọn, ètò dì ń ṣètò Ọlọ́run wà nínú wọn. Àwọn ètí ń yapọ̀ Ọlọ́run ni wọ́n ń pè lẹ́ni iná. Àwọn ètò ń ṣètò Ọlọ́run òun làwọn ẹni àlùjánnà. Torí ìdí èyí, tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ayé yìí gangan àṣírí ni, àṣírí lọ́lọ́run ṣe. Gbogbo ohun tí yẹn sì ń lò nínú ayé náà lọ́lọ́run ṣe láṣìírí. Náà ló fi já sí pé ẹni tó bá mọ̀nà náà ni yóò jánà, ẹni tó bá mọ̀nà ni yóò jánà. Ní kúkúrú èdè, ayé yìí ayé àṣírí ni, àṣírí ni gbogbo ayé bó ṣe jẹ́ ni. Ọgbọ́n òun wá làwa lè ṣàyè. Ẹ ṣe ọgbọ́n tí èèyàn lè dá téèyàn fi máa ń rí ayé lò, tí èèyàn ti máa ń di ẹni tó ráyé lò, tó rọ́nà lọ nínú ayé, òun náà ni ọ̀nà àdúrà ni. Ọ̀nà àdúrà ni. Ó gbé ayé yìí lé àwọn kan lọ́wọ́. Al-Qur'anu Karim, ìwé ńlá, ìwé mímọ́, ìwé tó lápọ́nlé tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìwé ńlá ni. Àṣírí kúnnú Al-Qur'an. Tí èèyàn bá fẹ́ sayé, tó wáyé pé lóòótọ́ ló fẹ́ sayé, àbí ayé bá le mọ́yàn, àbí wọ́n ń dínà mọ́yàn ni o, àbí èèyàn ò rọ́nà lọ nínú ayé ni o, àìmọye èèyàn. Ẹ jẹ́ ń fún wa láṣìírí kan. Àṣírí ńlá ni tí èèyàn lè sà. Ẹni ayé rẹ̀ bá dojú, kò rọ́kọ fẹ́ ni o, kò ríyàwó ni o, kò bímọ ni o, gbogbo nǹkan láyé èèyàn lè fi àdúrà tí mo fẹ́ jù lẹ́yìn, èèyàn lè fi fèsì. Àṣírí Suratu Fatiha ni. Ó dẹ̀ dájú gidi. Àìmọye èèyàn ló ti lò ó. Àìmọye àwọn èèyàn tí wọ́n ti lò ó, tí wọ́n ń pè wá, wọ́n ti sọ pé àìmọye tó pè wá gan tó ní abóhùn ṣe, àdẹ̀bá ṣe. Ẹlòmíì dẹ̀ ní ó bá ti mọ̀ ọ́n ṣe fúnra rẹ̀, kò ṣe ń tó lé. Gbogbo wa náà la mọ̀ tán pè ní Suratu Fatiha. Kò jù bẹ́ẹ̀ náà lọ o. Kò ju Suratu Fatiha kò jù bẹ́ẹ̀ náà lọ. Bó láṣẹ wá ṣe. Ó ní í ṣe pẹ̀láwẹ̀ o. Tí ẹ rájú àtàfẹ́ jù lẹ́yìn, èyí tí wọ́n náà lè ṣe ni pé ìwọ náà sí àìfẹ́ lòmíì. Níta fẹ́ ni níta ń wá ni wípé a fẹ́ kí dààmú wà fọmọnìyàn kankan mọ́. A fẹ́ kí wàhálà wà fọmọnìyàn kankan. Ìwọ náà sí àì kó kọ́mẹ́ǹtì ẹ̀ kó dẹ̀ tẹ láìkì ẹ̀. Káwọn ẹlòmíì náà lè rí nǹkan yìí kó lè jẹ́ àǹfààní fáwọn náà. Ìwọ náà ṣe bẹ́ẹ̀. Torí ìdí èyí, Suratu Fatiha yẹn wọ́n pe lọ́fíńdà kan ní dángómọ̀ yẹn tó bá di ọjọ́ àlàrúbá ọjọ́ Wednesday ní kó rí kó ṣàdúrà yìí, àìsàn ní o aago kan òru náà ṣe. Wàá mú dángómọ̀ yẹn, wàá já, wàá ka Suratul Fatiha, wàá ka 16, wàá kà sínú dángómọ̀ yẹn. Tó bá kà sínú ẹ̀, wàá dà sínú omi tó fẹ́ fi ṣe àlùwàlá tó bá tó bí aago kan lóru. Tó bá ti ṣàdúrà yẹn tán, wàá wá mú omi àlùwàlá yẹn, omi dángómọ̀ yẹn tó di dàpọ̀ mọ́ omi àlùwàlá yẹn, wàá wá fi ṣe àlùwàlá bá ṣe ń ṣe nígbà tó fẹ́ kírun. Wàá wá yan náfìlà méjì. Náfìlà méjì tó bá yàn yìí, wàá ka Suratu Fatiha. Ní tó bá mọ̀ lórí ẹ̀, wàá kà á lé. Tó o bá dẹ̀ mọ̀ kankan, rà fi ilẹ̀ bẹ́ẹ̀. Tó bá wá ṣe tán, tó bá sálámà, wàá wá jókòó, wàá wá ṣe Suratu Fatiha 99. Suratu Fatiha 99 ẹyọ kan ó dín ní 100 lórí ìjókòó. Tó bá ti ṣe tán, tó bá wá di níjọ́ Thursday tí ń ṣe ọjọ́ Àlàmísì, tó bá sùn tó bá jí, wà wá ní àwẹ̀ ẹyọ kan. Gbogbo ń tàwí kò sí tí ò wúlò fún. Ìwọ náà ṣí àyẹ̀kọ́ kọ́mẹ́ntì ẹ̀fẹ́ lómi. Ọjà mi ò ta ni o. Ìwọ lọ ṣe
ọ̀nà dímọ́ mi ni o ìwọ lọ ṣe, mo fẹ́ gba kọ́ńtàtì níbì kan mi ì rí gbà ni o ìwọ lọ ṣe, iṣẹ́ ò wá déédéé fún mi ni o ìwọ lọ ṣe, ẹran ìkórìíra wà lára mi ni o ìwọ lọ ṣe, mi ò rọ́jà mi ta ni ìwọ lọ ṣe, mo ti lo iye àìmọye ọdún níbí lókè òkun àbí níbì kan ni mi ìrọ́nà bá lọ ni ìwọ lọ ṣe, mo ti dàgbà débì kan mi ò rọ́kọ fẹ́ mi ò ríyàwó fẹ́ wàláhì lọ ṣe. A máa sábà túyàn sílẹ̀ nínú ìdè, nínú wàhálà, nínú fìtínà bí ó ṣe jẹ́ nìyẹn. La hawla wala quwwata illa billahi rẹ̀ sí.